Àlàbí Pasuma fẹ́ ṣe patí ńlá fún bàbá ẹ̀, èyí lohun tó ṣẹlẹ̀. Ẹ kú oríire ọjọ́òbí yín yìí o. Alàgbà Ọdẹ́tọ́lá, dádì mi dẹni 90 ọdún lókè èèpẹ̀ 90 years lónìí. Ayọ̀ ni yóò máa jẹ́ tiyín nígbà gbogbo, bàbá mi. Ẹ jọ̀ọ́ ẹ bá mi ṣàdúrà fún jígí mi o. Hip 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 hooray! Inú mi dùn láti ní yín bíi bàbá. Alihamdulilayi rọ́bìlì alamin. Èyí làwọn ọ̀rọ̀ ìwúrí àti ìmọrírì tí èèkàn onífújì tèrò pọ̀ lẹ́yìn rẹ̀ bí omi nì. Alhaji Wasiu Alabi Ọdẹ́tọ́lá tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí Pasuma tàbí Bá Wàsí kọ sábẹ́ fọ́tò bàbá rẹ̀ alàgbà Sunday Olúwaníṣọlá Ọdẹ́tọ́lá fún ti ayẹyẹ ọjọ́òbí rẹ̀ lọ́jọ́ Ẹtì Friday ọjọ́ 25 oṣù keje ọdún 2025 yìí. Ó hàn pé inú ọ̀gá ńlá fújì gẹ́gẹ́ bí Pasuma ṣe máa ń pe ara rẹ̀ dùn dáadáa pé bàbá òun ṣì wà lókè èèpẹ̀ tó ń fọwọ́ páwú tó sì ṣì ń ferìgì jobi bẹ́ẹ̀. Èyí ló mú kí Pasuma fi ìkéde síta pé òun fẹ́ ṣe ayẹyẹ ọjọ́òbí 90 years fún bàbá òun láṣàálẹ̀ ọjọ́ sátidé ọjọ́ 26 oṣù keje yìí kan náà. Òde ò wọ àǹkárá ò jẹ sẹ̀mó, aṣọ funfun tàbí olómi aró tàbí olómi wúrà ló ní káwọn olólùfẹ́ òun wọ̀ wá. Gẹ́gẹ́ bó ṣe hàn nínú àwọn fọ́tò bàbá Pàṣọ, ó ṣe kedere pé Pasuma tọ́jú òbí rẹ̀ yìí dáadáa nítorí láì fi ti arúgbó kùjọ́kùjọ́ rẹ̀ pé aṣọ eré ìdárayá táwọn eléèbó ń pè ní sportswear tàbí tracksuit èyí tí wọ́n kọ Pa Ọdẹ́tọ́lá at 90 sí ni bàbá Bá Wàsí wọ̀. Ó dé fìlà bẹntigọ́, bẹ́ẹ̀ ni bàbá arúgbó náà dẹmọ, ó fakọ sí i láti fi hàn pé ara òun ṣì le, ìgbádùn sì tó òun lágọ̀ọ́ ara. Ṣé Yorùbá bọ̀ wọ́n ní ìjà ló dé lórín dòwe. Ẹ ó rántí pé láwọn ọdún díẹ̀ sẹ́yìn nígbà tí ìjà ńlá bẹ́ sílẹ̀ lágbo fújì tí ìlú mọ̀ọ́ká olórin nì Saheed Akórèdé tí gbogbo ayé mọ̀ sí Saheed Òṣùpá Olúfimọ àkọ́kọ́ àti Wàsíù Àlàbí Pasuma gbé pẹ́rẹ́kí kaná tí òkò ọ̀rọ̀ sì ń bọ́ lẹ́nu ẹnì kìíní sí ẹnì kejì àti láàrin àwọn olólùfẹ́ tọ̀túntòsì. Ọ̀rọ̀ mímọ ẹni tó jẹ́ ojúlówó bàbá tó bí Bá Wàsí lọ́mọ di awuyewuye lásìkò náà. Saheed Òṣùpá sì kọrin bú Pasuma pé kò dá bàbá rẹ̀ mọ̀, ó ní àgbákò, ìyẹn olóògbé Charles Olúmọ tó ń ṣiṣẹ́ tíátà ló bí Pàṣọ. Bó tilẹ̀ jẹ́ pé Pasuma kò fèsì tààrà láti fi bàbá rẹ̀ hàn, ohun tó kàn sọ lásìkò náà ni pé òun ò nífẹ̀ẹ́ sí bí Òṣùpá ṣe bú òun débi tó fi mẹ́nu bà àwọn òbí òun. Ó ní ọ̀rọ̀ iṣẹ́ fújì tóun ń ṣe yìí bàbá òun kò bá òun dá sí i. Ìdí sì nìyí tó fi jẹ́ pé àìmọye rẹ́kọ̀dù ni Pasuma ti máa ń dárúkọ màmá rẹ̀ Alhaja Adijatu Kuburat olórúkọ ìyàwó ànábì tó kú lọ́dún 2 sẹ́yìn, àmọ́ kì í fi bẹ́ẹ̀ dárúkọ bàbá rẹ̀ rárá. Bó tilẹ̀ jẹ́ pé ìjà ti tán ogun sì ti rọlẹ̀, ṣìnkìn ní inú àwọn olólùfẹ́ Àlàbí Pasuma ń dùn fún ti ọjọ́òbí 90 ọdún bàbá rẹ̀ yìí. Ọ̀kan òjọ̀kan ọ̀rọ̀ ìkíni kú oríire àti àdúrà ni wọ́n sì ń ṣe fún ọ̀gá ńlá fújì lórí ẹ̀rọ ayélujára rẹ̀. Wọ́n lóun náà yóò dàgbà, yóò dògbó, ọmọ yóò sì ṣerú ẹ̀ fún un. Faith Adébọ́lá ló ń jábọ̀ ìròyìn fún ìkànnì Ìta Fàájì lórí ẹ̀rọ ayélujára. Ẹ darapọ̀ mọ́ ìkànnì wa fún àkọ́tún ìròyìn.